bíbá aláàjẹ pa àwọn ọmọdé àdúrà àyè ká máa fa tẹ́sí àwọn tó wà bíbá irú gbogbo ẹni tàṣà àwọn ẹ̀ka tó fọ́ sí ṣe wá lálẹ́ ọgbọ́n náà ti ṣe kòkòrò ní ẹ mọ̀ ìjà àgbọ̀rọ̀ jẹ́ ìgbàgbọ́ ọtí sẹ́ńtì bá pẹ́ gbóyún ní ojú inú ni ẹ mọ̀ ọ̀rọ̀ èèyàn tó dúró tì ní ebi rè láti ojú rè sẹ́ǹgẹ̀sẹ̀ sẹ́ńtì bẹ́ẹ̀ ṣe ń wo èmi ọmọ ìbàdàn tọkàntọkàn ní mí ṣé wá ní bàbá tí ń bẹ́ẹ̀ tàn bẹ́ẹ̀ bá gbà mí láàyè tó ń yín sọ̀kan ìbàdàn gbogbo yín mẹ̀mọ́ láìpọ̀ ẹ̀jẹ̀ lè fi láìpọ̀ wọn bàbá yìí. ṣé láìpọ̀ tẹ̀sán sọ́jà bí àfọ̀sẹ́ ni afẹ́fẹ́ lè remove control tell us the fast forward gbọ́n lọ́sẹ̀. iyún ọ̀kẹ́ yín ẹ̀yẹ kan fẹ́ mi náà go ahead ni èmi ọ̀bà rẹ̀ fi láìpọ̀ wọn. kájọ́ lè mú mi ní ẹ̀ bọ́ba dé àkè ọ̀ká bọ̀. ìtì ẹ̀dẹ́. ó ṣe wà ẹ́ sí ó ṣe kí n bàtẹ́ pẹ́ẹ́tì ọtí.